Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, àbí tẹ́ ti ń gbọ́ wa. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Àti sọ fún yín pé mo bá ṣe ń gbóná, òun láì mo máa mú wá fún yín. Another gbàsgbòs tó tún lọ láàrin Pasuma àti Taye Curency. Òun ládé ọba mú jáde o. Wọ́n níbi ìṣeré kan tí Pasuma ti ṣeré kan. Ó fi àwọn nǹkan ránṣẹ́, ṣùgbọ́n kò dárúkọ ẹni tó bá wí gangan particular. Wọ́n ní tó bá gbọ́ gbogbo àwọn ohun tí Pasuma fi lẹ́m̀bẹ̀. Wọ́n ní gbogbo èèyàn ló máa ti yé wọn pé ẹni tó ń bá wí arákùnrin wa yìí náà ló ń bá wí. Òun ni adéọba náà jáde nígbà òkè òun fẹ́ àdírẹ́sì mátà yìí, òun náà ní dárúkọ èèyàn kankan, wọ́n anybody náà máa bẹ tóun ti bá wí. Mo wá rí caption ẹ̀ tó sọ pé tí Taye Curency bá sọ̀rọ̀ gbogbo agboolé Fuji máa dàrú. Ẹ jọ̀ọ́ ẹ má dàgboolé Fuji rí o, ẹ jájọ gbọ́ àlàyé yìí lẹ́nu adéọba. Don't forget to subscribe, like and share. Yìí náà bá fún opinion yìí sínú comment tẹ́ bá mọ̀ lórí gbogbo awuyewuye tó ń lọ lágboolé Fuji. Bàbá àtọmọ Fuji mẹ́ntọ́wọ́ náà ni mi ìmọ̀ wà tó máa gbógun ti Fuji mẹ́ntọ́wọ́. Ẹ tó ń sọ̀rọ̀ yìí adéọba, ọlọ́mọ kúlẹ̀kúlẹ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ jájọ gbọ́ lẹ́nu adéọba. Orúkọ mi ni Wálé Adéọba, Mr. Packaging. Agboolé Fuji kò ní bàjẹ́ o, agboolé Fuji kò ní dàrú o. Èrò ọkàn tèmi sí rere sí agboolé Fuji. Gbogbo èrò ọkàn mi kọ́nà fi máa dá mi ní ẹjọ́ sí agboolé Fuji. Now, ṣé ráwọn kọ̀ọ̀kan tí ń pè mí ní àti PFC? Mi ò jẹ́ nǹkankan o, mi ò jẹ́ nǹkankan. Mi ò ṣe onígbéraga o, mi ò dẹ̀ jẹ́ nǹkankan. But mo mọ̀ báwọn tó ń pè yẹn mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ mo máa ń sọ, pé mo dẹ̀ mọ̀ a lot. And that's a fact, mo mọ̀ a lot. Tó bá jẹ́ ọ̀rọ̀ yìí o, ní entertainment yìí, I know a lot. So o lè mi ṣe yàtọ̀ fẹ́yìn jáwá tẹ̀kàn gbé mic tẹ́ǹtàn ring light tẹ́ ń sọ̀rọ̀ ayàtọ̀ síra gan-an, mi ò tiẹ̀ lè gbárù yín gan lọ́mọṣẹ́. Yes, so now ẹ jẹ́ kí n sọ nǹkan kan ni pé àwọn tó ń pè mí yẹn wọ́n call for peace. Yes, mo dẹ̀ rò pé tí máa rí lọ́dọ̀ àwọn èèyàn wa kọ̀ọ̀kan náà tó ń call for peace. Gbogbo wọn pera wọn lápàbí kan, àwọn kan DM mi, just 2 people péré wọ́n DM mi, àwọn kan gba nọ́mbà mi lọ́wọ́ títí wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n pè á sọ̀rọ̀ á ṣe. And before God àmọ́ àwọn náà máa rí pé ọ̀rọ̀ tútù ni mo bá wọn sọ pé kò sẹ́ni tó fẹ́ wàhálà, bọ̀ pé kẹwàá máa kó wàhálà sórí ẹnìkan ọ̀ kẹfẹ́ máa ṣe image ẹnìkan rádaràda ọ̀ brand rádaràda torí ẹnìkan. Mo ní nǹkan tí mi ò fẹ́ gbà nìyẹn. Gbogbo àwọn planned work, gbogbo wọn ṣe máa ń plan ẹ̀, gbogbo ẹ̀ ni mo mọ̀, gbogbo ẹ̀ ni mi mọ̀. So later náà ni mo wá rí fídíò Alhaji Wasiu Alabi Pasuma yìí, you understand? Mo rí fídíò yìí, èmi kàn fẹ́ address ẹ̀ bí pé Alhaji Wasiu Alabi Pasuma bí pé wọn ò dárúkọ ẹnì kankan. Màá wá address ẹ̀ bí pé èmi náà ò ní dárúkọ ẹnì kankan because Alhaji Wasiu Alabi Pasuma sọ wípé ẹni báyìí làwọn ń bá wí, but gbogbo ayé ló mọ̀ pé ẹni báyìí ló ń bá wí. Ṣé ẹ get me? Wọ́n gbọ́ pé ẹni báyìí ló ń bá wí. Wọ́n ti ń kọ́ gbogbo irú àwa ẹ̀ tẹ́fídẹ́ǹtẹ́ wà tó ń kọ́ ohun mi tó ń ṣe ká ní sùúrù ká ṣe kinní kan tèmi náà lẹ sọ pé okay if that should be the case no wàhálà. Tí mo dẹ̀ tún rí irú fídíò yìí, ẹ kọ́kọ́ wo fídíò yìí náà kí n tó sọ̀rọ̀ lé lórí, ẹ sáré wò náà ń bọ̀. Mo dá máa ń tẹnu bọ́ọ̀lù sọ́lá yìí. Ọlọ́run bá ti gbàdúrà, ojú ti ṣe ojú wọn bá sọ wà. Bí a ṣe lérò, wọ́n máa rí kọ́ lórí ogún nílá bàtà ní àbí ẹ̀ṣọ́ ara wọn. Wọ́n á ṣe àgẹ́mà àjẹsọ́ wá wá. Ìjọba ojú sí i. Ọ̀nà òkà bẹ̀rẹ̀ náà. Gbogbo mi tán sọ lẹ́yìn bá ṣe án. Ọlọ́run ti dáa gbà wá sọ. Ó ti yàtọ̀ sí náà kan òun yẹn àbá kà. Ọ̀rọ̀ mi sọ. Mo rò pé ti rí fídíò yẹn, ẹ dẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀. Ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí? Mo fẹ́ direct ẹ̀ sí gbogbo ẹ̀yin oní Fuji lápapọ̀. Gbogbo yín pátápátá ni mo fẹ́ rọra sáré direct ọ̀rọ̀ mi sí. Kò yé yín? Mo rò pé ó yẹ kẹ́ ní bóyá bí association kan lọ́dọ̀ yín bẹ̀yẹn. Mi ò mọ̀ bẹ́ ṣe manage Fuman, mi ò mọ̀ bẹ́ ṣe manage o, mi ò dẹ̀ mọ̀ ń pẹ́ o. Mo dẹ̀ kéré, ẹ má bínú. Lórí Alhaji wa bàbá àgbà K1 the ultimate gan, mo kéré láti jáde láti wá address gbogbo yín, ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo kéré láti wá address gbogbo yín. But at this stage ṣé nǹkan tó ń ṣẹlẹ̀, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àtàwọn tó ń sọ̀rọ̀ láti PFC o, àtàwọn tó ń sọ̀rọ̀ láti AFC o, àti irú àwa ẹ̀ tá jẹ́ oníwèé ìròyìn tá ń gbẹnu sí díẹ̀díẹ̀, ṣé forum yìí association yìí yẹn kò sí nǹkan kan tí ẹ lè ṣe sí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí ni? Ẹ jọ̀ọ́ ẹ má bínú, kò sí nǹkan kan tẹ́ lè ṣe pé ókè o, wọ́n ta sí Currency lẹ́nìí, wọ́n ta sí Pasuma lọ́la, wọ́n mú Màláíkà bọ́ lẹ́nìí, wọ́n ṣe kíní lọ́la. Ṣé kò sí nǹkan kan tí ẹrù pẹ́ lè gbìmọ̀ pọ̀ kẹ́ ṣe láti put end sí gbogbo kíní? Back to this video. Ìgbà tí mo gbọ́ mo wá wò títí àwọn èèyàn yín ló ń pe irú àwa ẹ̀
tó ń call for peace mo lè gbé Bible jáde kí n kúra sí o kẹ má rò pé bóyá irọ́ you know àwọn èèyàn wà tó ń pè mí tó ní peace wálé ní sùúrù yìí mo ní òkè no wàhálà ẹ̀yin náà ṣe nǹkan báyìí tó dẹ̀ ní òkè àwọn á ṣe tẹ́ẹ̀dẹ̀ tí ń rí díẹ̀ pé àwọn èèyàn tiwa kọ̀ọ̀kan tí ń jáde pé ẹjọ́ ẹ má sọ̀rọ̀ ẹjọ́ ẹ má ṣe at the end of the day tí Alhaji Wasiu Alabi Pasuma tí wà lọ kọ orin wọn lè má dárúkọ but gbogbo wa ló mọ bí tó ń direct ọ̀rọ̀ sí now to Alhaji Wasiu Alabi Pasuma I come in peace now mo kàn fẹ́ jẹ́ ká jọ sọ̀rọ̀ ni now ṣé gbogbo ọ̀rọ̀ tí bọ́ọ̀ yẹn jáde láti wá sọ ṣé ẹ̀yin gbàgbọ́ mo ń tún question yẹn síta bọ̀ díẹ̀díẹ̀ ṣé ẹ̀yin gbàgbọ́ by saying all this definitely ẹ gbàgbọ́ and let me make it an open message to everybody ṣe rí ibikíbi tí ìjà bá ti wà definitely àbòsí máa wà ń bẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn á wà ń bẹ̀ so kò sẹ́ni tí ó sì ṣàbòsí ara wọn bẹ́ẹ̀ ṣe ń sọ wípé wọn gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ síta ó ti tú síta tí apá tiyín bá tú síta tí apá àbòsí ọ̀dọ̀ tiyín because lápò ọ̀dọ̀ tiyín yẹn ẹni WhatsApp group fún gbogbo àwọn bloggers yín ẹni máa mọ̀ pẹ̀ kó jẹ́ pé àwọn ló kójọ láti protect image yín ẹ lóríṣiríṣi bẹ́yẹn because àwọn èèyàn yín náà ló ń jáde pé wọ́n ti control wa látòkè wọ́n ti ṣe kinní kan látòkè wọ́n ní ká má sọ̀rọ̀ látòkè so definitely ẹ̀ ń work together ni you understand so èyí lè tẹ́ ń ṣe ń bẹ̀ yẹn láti tackle currency yẹn kì í ṣàbòsí ẹjọ́ ṣé kì í ṣàbòsí tí voice note ọ̀dọ̀ tí yín náà bá lu jáde ẹ máa rí pé yín á ṣẹlẹ̀ so ẹ gbàgbé pé ẹnìkan jáde dẹ́ ṣé gbogbo ọ̀rọ̀ tọ́mọ yẹn sọ tẹ́mi jáde tí mo ní lọ gbé Bible àbí Kùránì tó bá fẹ́ máa sọ̀rọ̀ ẹ ṣé wù yẹn ló yẹ kẹ́ máa gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́ ọmọ tó jẹ́ kó lọ sórí program Oríyọmí Hamzat òun àti Alado ó sọ pé òun fún Alado ní 2 million ẹni tí ò ní 2 naira lọ́wọ́ òun fún Alado ní 2 million láti ṣe kíni pé òun fún ní owó yẹn kó bóun promote orin òun kò promote ẹ̀ òun dẹ̀ ti ready àti bàjá òun dẹ̀ ṣe adẹ́nà òdìdí èmi gan wọnú iṣẹ́ yẹn lọ mo wá pè létà pé ibà olóko 2 million fún yàn tí kò bẹ ṣiṣẹ́ tó dẹ̀ jẹ́ kí lómi gbọ́ ó wá ní àbàbá gèǹjẹ́ ni o òun fẹ́ kí kíní yẹn blow ni ọmọ yẹn wá jáde orí opportunity eléyìí mo lè send gbogbo voice note tí mo fi ń bàjá pé òun ò bí ẹ̀dá ó wá jáde ó lọ sọ gbogbo eléyìí sọ́dọ̀ ẹ̀ tó jẹ́ pé mi mo mú lọ ẹ̀yin kọ́ lẹ̀ mọ̀ èmi mo mọ̀ ó dẹ̀ sọ orú ọ̀rọ̀ bẹ́yìn àwọn ẹ̀ tún jáde àtúnṣọ bó ṣe ń lọ ẹ̀ ṣe lọ fi kọrin náà síta nígbà táwọn èèyàn yín fẹ́ peace táwa náà fẹ́ peace torí mi náà fẹ́ peace náà làbádé káfí bára wa ń bíbà bọ̀ táwọn èèyàn bá gbọ́ èmi náà ní gbọ́ tèmi nìyẹn ṣé rọ orin tẹ wá lọ kọ ìsìn àti mọ kinní kan gbogbo ọ̀rọ̀ tẹ ẹ sọ àṣírí yín ti tú síta kinní kan ṣé tí currency náà bá mú máìkì ìsìn tó bá wá ń ká padà lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ti yín náà sọ ńkọ́ ṣé wá fẹ́ peace bẹ́yẹn kórè ẹjọ́ gbogbo ẹ̀yin onífújì ni mo fẹ́ bá sọ̀rọ̀ àbí gbogbo yín gan ṣe gbogbo kìíní ṣé ẹjọ́ ń ṣe pọ̀ ní tẹ́ fi ń promote agboolé fújì àtàrà yín torí kò fẹ́ ṣe bí kò fẹ́ yé mi mọ́ ìbéèrè tẹ́mi fẹ́ jù síta nìyẹn ìyẹn lọ bẹ́ẹ̀ dẹ́ ẹyẹ kí n sọ nǹkan àpọ̀dọ̀ àwọn Èkó kò lọ síbẹ̀ mọ́ Ìbàdàn ni wọ́n tún ti ń gbógun ti lu àmì ti Taye Curency gbogbo ẹni tó ń rán síta àtẹ̀yìntẹ̀ ń rán yín àtẹ̀yìntẹ̀ ń ganu sí àtẹ̀yìntẹ̀ ń kọ́ lórin àti gbogbo yín tẹ̀ ń ṣe yẹn ṣé mo pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe ẹ̀ ń push currency ni I don't want to talk too much ẹ̀ ń push Taye Curency ni nǹkan tẹ́mi gan mọ̀ Wálé Adéọba ó pọ̀ o ṣé ẹni tẹ́ bá push currency dé ibì kan tó bá jáde tí currency bá jáde wọ́n ti pè àgbàlẹ́tù kan sọ ní ó ní nǹkan máa bàjẹ́ tó bá sọ̀rọ̀ tí currency bá jáde ẹ̀yin tẹ́ sọ pé nìkan ń ṣàbòsí àwọn kan ń ṣàbòsí gbogbo àbòsí tó ń sọ yìí gbogbo ẹ̀ ló tú síta Taye Curency á lọ mú wá láti òkè á lọ mú wá láti òkè láti ìgbà ìjà òṣùpá tó fi kan Màláíkà tó fi kan Àdìó Akawẹ́wẹ́ tó fi kan everybody tí máa yí fi ṣàyà gbangba tó jáde fún yín tó dúró tán bá lọ mú wá tó bá fi lè sọ̀rọ̀ àti gbé máìkì fún ẹlòmíì á wúwo lọ́wọ́ ẹ̀ o torí ibi ó ti ń lọ stage yẹn báyìí gbogbo nǹkan tẹ́ ń ṣe tẹ́ bá ti máì tó bá jáde tó bá sọ ọ̀rọ̀ a máa mẹ́ tó já lábòsí o ó dẹ̀ ti ní tó bá sọ̀rọ̀ ó ní ilé fújì olómo máa pín sí méjì ni ó ní ilé fújì máa dàrú gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣe bí èèyàn gidi àtẹ̀yìn blogger àti gbogbo yín yẹn ẹ máa dọwọ́ bojú ní báyìí tí báyìí bá jáde tó bá sọ ọ̀rọ̀ nǹkan tó ń calm ẹ̀ down ni pé òun respect ẹ̀ tó ń wò gẹ́gẹ́ bí aṣíwájú ni o òun respect ẹni tẹ́yìn ń wò tẹ́yìn ń gbèjà lọ sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ ìgbà ilẹ̀ wa máa lábòsí tẹ́ bá ti Taye Curency jáde tó bá fi lè tan kámẹ́rà tó sọ̀rọ̀ tó dẹ̀ ń búra ní lórí ẹ máa wọn alábòsí láti ìgbà ìjà Saheed Òṣùpá kò sẹ́ni kankan tó lè pa ẹni kankan o ẹni tẹ́ ń sọ pé ó fẹ́ pààyàn ó fẹ́ ṣe bá ẹ ló fẹ́ pààyàn yìí òun ló jáde ń gbà yẹn tó pe àwọn àfà tó ní kó pray pé kankan gbọdọ̀ ṣe ọgọ́ òun irú ẹni yẹn ni àwọn èèyàn wá lọ ń parọ́ mọ́ ní ìta ẹ̀yin náà wá ń believe pé ó pààyàn wọ́n fẹ́ ṣe kíní kan ọ̀rọ̀ tẹ́ sọ síta what's all that for ṣé ẹ fẹ́ peace ni ibi tó bá yẹ ká gbá àgbà ó yẹ ká máa bá àgbà ń bẹ̀ o èmi ò ń ṣe onífújì o ẹ̀yin àti Curency lẹ́jọ́ ọmọ bí tẹ́jọ́ dì sí tó bá fi lè jáde tí màá yẹn sọ ọ̀rọ̀
ó ti sọ pé tóun bá sọ̀rọ̀ ká bàjẹ́ mo dẹ̀ máa ń bí fúnra mi personally kí ló dé kí ni nǹkan tó fẹ́ bá ní packaging tí n bá sọ̀rọ̀ díẹ̀díẹ̀ dẹ̀ ń ta sí mi létí ẹ̀yin lẹ́jọ́ máa bò sí tó jọ wà láàrin yín so tẹ́ bá ti wá jọ sọ̀rọ̀ tí irú Currency bá jáde tó náà bá tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ sí táǹsì wọn wá máa lábòsí bóyá kẹ́ ẹ̀ ti débẹ̀ kí gbogbo ẹ̀ kú fọ́jú pọ̀ nígbà táwọn èèyàn yín wá peace tó jẹ́ pé ẹ̀yin lẹ́ tún jáde no I don't understand o nǹkan tẹ́mi aṣojú bẹ́yẹn lọ ẹ̀yin onífújì ẹ lọ pera yín kẹ́ bára yín sọ̀rọ̀ èmi fẹ́ mọ pínpín ibi tọ́rọ̀ ẹ máa dé máa jáde ni ẹ mọ̀ pé mo ti sọ èmi á máa wo bó ṣe ń lọ máa fi bá yín sọ̀rọ̀ ẹ ti Currency kó jáde kí gbogbo ẹ wá fọ́jú pọ̀ káàmù ẹ tó jẹ́ alábòsí gangan kí ẹ ní ọ̀rọ̀ tó ń sọ àwọn ọ̀rọ̀ táwọn kan sọ ẹ mọ àwọn nǹkan tó wà ńlẹ̀ tí mo àyè tó ń dáàbòbò torí ọ̀gá ẹ̀ torí tiyín tó ń dáàbòbò pé no ọ̀gá mi ni ìgbà yẹn lẹ̀dẹ̀ wá mẹ́ tó wá lóyà báyìí sí ọ̀ tó bá jáwọn ìlú mi ṣe bí ilé olórí burúkú yìí tó ń lójọ́ kiri nsìn ọjọ́ mélòó ló lọ́dọ̀ Currency tó fi lọ́sọ̀ sọkúsọ kiri ẹ ti Currency títí yet kò jáde kò sọ tẹnu ẹ kò sọ nǹkan tó jọ wà láàrin yet kò ṣe ó yìí sọ pé no òun ò fẹ́ so ẹni yẹn lẹ wàá mọ̀ bóyá ó fẹ́ràn yín àbí kò fẹ́ràn yín ẹni yẹn lẹ wàá máa tì síta lẹ máa jẹ́ káwọn èèyàn máa bá sọ̀rọ̀ ẹni àwọn ó ga ọ àwa sì wà ń bí àwọn bó ṣe ń lọ ẹ ti jáde kẹjọ sọ̀rọ̀